Tọ́, mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Golden Room ní YouTube channel yìí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń comment, tí ẹ sì ń share, tí ẹ sì ń subscribe, lágbára Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe ń yọ, bẹ́ẹ̀ ṣe ń ṣe, a máa jẹ́ fún yín bí iná, a máa lọ bí òòrùn. Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ṣe ń ṣe, a máa jẹ́ fún yín náà o, torí bí iná bá sun iṣu á di jíjẹ, ṣùgbọ́n bí òòrùn bá sun iṣu á di sísọnù, a jẹ́ bí iná làbí òòrùn fún yín. Eléyìí tí mo tún mú wá lónìí ara ọ̀tọ̀ ni Prophet àpáta àgbàníkún náà ni. Eléyìí ni Agbo Atude Asina. Iṣẹ́ ẹ̀ pọ̀. Atude, ó ń ṣiṣẹ́ Atude, ó ń ṣiṣẹ́ Asina. Bẹ́ẹ̀ ni, ó ń ṣiṣẹ́ Eyonu. Iṣẹ́ ẹ̀ pọ̀ lára ọmọkùnrin. Tọ́, kéré, ẹ tún rí epo ọ̀bọ̀ náà ni o. Ṣé ẹ ti rí? Bá ń fi tẹ́lẹ̀, ẹ ti fi epo ọ̀bọ̀ tẹ́lẹ̀. Tó bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ wẹ àgbo yìí, abo aláǹgbá tẹ́ pé ọkùnrin ló fẹ́ lò, akọ aláǹgbá lẹ máa rà. Bẹ́ẹ̀ ni, akọ aláǹgbá lẹ máa rà. Ṣùgbọ́n tẹ́ pé obìnrin ni, abo lẹ máa lò. Tọ́, ọkùnrin ló ní eléyìí, ọkùnrin ló fẹ́ wẹ̀. Ẹ ti rí báhun? Tọ́, ṣé ẹ ti rí báhun? Epo ọ̀bọ̀ ni o, pẹ̀lú akọ alámù kan tó gbó dáadáa ni o. Ẹ ti rí? Tọ́, ewé yìí là ń pè ní ewé ọ̀mísímìsì. Ọ̀mísímìsì kì í ṣe ti àkókòrò. Gbogbo ọjọ́ ayé ọ̀mísímìsì ní fi ń dùn. Ẹ rí báhun? Agbo la fẹ́ fi ṣe o. Ẹ rí pé a ti dáná ẹ̀ kalẹ̀. Ẹ̀yà, ẹ wá fi ewé ọ̀mísímìsì pẹlẹbẹ yìí. Ẹ fi bò ó. Òòjọ́ ni o, kì í ṣe dọ́jọ́ kejì o. Ẹ fi bò báhun. Ẹ ti fi bò ó. Tọ́, ó ní ọṣẹ rẹ̀. Láìpẹ́ láì jìnnà, ọṣẹ tá ń fi ń wẹ̀, a tó fi sí etí ìgbọ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ Golden Room. Gbìyànjú kó subscribe, kó sì share. Fún wọn tó bá fẹ́ pè mí káyọ̀ oníbèrè, pè mí lórí 070 64 29 44 74. Yóò jẹ́ fún abínà, yóò làbí òun. Èmi tí náà ni, wòlíì àpáta àgbàníkún. Ẹ ṣeun.